Misturah jí ara rẹ̀ gbé lẹ́kọ̀ọ́ ló bá gba mílíọ̀nù méjì àtààbọ̀ náírà owó ìtúsílẹ̀ lọ́wọ́ ọkọ rẹ̀. Arábìnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n tí orúkọ rẹ̀ ń jẹ́ Misturah ní ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ̀ báyìí lórí ẹ̀sùn pípa irọ́ pé àwọn ajínigbé jí òun gbé tó sì gba mílíọ̀nù méjì àti ààbọ̀ náírà lọ́wọ́ ọkọ rẹ̀. Ìròyìn jẹ́ kó di mímọ̀ pé ní ọjọ́ kẹrìnlélógún oṣù kọkànlá ọdún yìí ni agbẹjọ́rò Hamzat ṣàdédé pé iléeṣẹ́ ọlọ́pàá láti fi tó wọn létí pé ìyàwó ẹ̀gbọ́n òun ni àwọn ajínigbé ti jí gbé. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Abímbọ́lá Adébísí jẹ́ kó di mímọ̀ pé mílíọ̀nù 10 náírà ni wọ́n kọ́kọ́ béèrè fún ìtúsílẹ̀ Misturah, àmọ́ wọ́n padà dúnàdúrà owó náà sí mílíọ̀nù 3 náírà kó tó di pé wọ́n padà san mílíọ̀nù 2 àti ààbọ̀ náírà. Adébísí ṣàlàyé pé lẹ́yìn tí àwọn mọ̀lẹ́bí Misturah sọ pé wọ́n ti tú sílẹ̀ ní àwọn ọlọ́pàá ránṣẹ́ sí fún ìwádìí. Ó ṣàlàyé pé mọ́tò Toyota Venza aláwọ̀ eérú làwọn ọkùnrin 6 tí wọ́n jí òun gbé fi gbé òun lọ sí ibì kan tí òun kò mọ̀. Misturah sọ síwájú pé wọ́n gba fóònù ọwọ́ òun wọ́n sì gba owó ìtúsílẹ̀ mílíọ̀nù 2 náírà sí orí àkáǹtì òun kí wọ́n tó di pé wọ́n gbà padà lọ́wọ́ òun. Ṣùgbọ́n nínú ìwádìí tí àwọn ọlọ́pàá ti rí ṣe, ọkùnrin ẹni ọgbọ̀n ọdún kan Daniel ló ní fóònù tí wọ́n fi bá àwọn mọ̀lẹ́bí Misturah dúnàdúrà, wọ́n sì fi páńpẹ́ òfin gbé e nílùú Ẹ̀dẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ni Misturah jẹ́wọ́ pé kò sẹ́nì kankan tó jẹ́ òun gbé, ṣe lòun kàn dá bí ọgbọ́n náà láti fi gbowó lọ́wọ́ ọkọ òun. Adébísí ní ìwádìí sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà. Ó ní ẹni yòówù tí ajere ìwà ìbàjẹ́ náà bá sì mọ́ lórí yóò fi mú kàtà òfin.